ẹ káàbọ̀ sórí ètò nínú ayé lẹ́tọ̀. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi lásìkò yìí, gbogbo ojú tó ń wò mí, ojú náà ní fọ́, etí yín ò sì ní di láṣẹ Ọlọ́run. Ọ̀rọ̀ kan mo mú wá fún yín lẹ́nìí o. Nítorí mo mú wá fún yín lẹ́nìí nínú ayé náà ni, ṣùgbọ́n mo fẹ́ ká máa wò ní nǹkan ìṣírí ni. Mo fẹ́ ká jọ máa wò nílẹ̀ Yorùbá. Òun ni mo mú ọ̀rọ̀ yìí wá. Nílẹ̀ Yorùbá òun ni ètò yìí wà. Ẹnikẹ́ni tó bá fẹ́, yálà ọjà Haúsá, ọjà Ìgbò, ọjà Yímírì, ẹni tó kàn mí, tó bá ti gbọ́ Yorùbá, wà á rí i pé ètò eléyìí kì í ṣe pé à ń bú èèyàn, bí kì í ṣe pé a fi ń gbéra wa lárugẹ ni. Ẹ jọ̀ọ́, ó dàbí òwe, ó dàbí àsámọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè. Nílẹ̀ Yorùbá a máa ń pe àwọn kan ní kòkòbírí. Irú ẹ̀yàwó ni wọ́n. Tá bá sọ pé kòkòbírí, sẹ́rọ̀ tí mo sọ yìí, àwọn ọmọ Yorùbá tán ní kìmí nínú, òṣèlú kan wà lókè òkun kan máa wò mí. Kí ni wọ́n ń pè ní kòkòbírí? A máa ń pe àwọn ẹ̀yà kan ní kòkòbírí nílẹ̀ Yorùbá. A tún máa ń pe àwọn kan ní ọmọ àjòkúta mọ́mú mi. Ẹ rí i pé ibi tí inú ayé gbà lọ lẹ́nìí, ẹ rí i pé ó yàtọ̀ gédégbé. Kì í ṣe pé ó yàtọ̀ jù. Bí ó jẹ́ pé ká máa lọ lọ́tún lọ́sì. Òwe kan wá wà tí Yorùbá máa ń pa, tí a máa ń sọ, a máa ń fi yó. A ní òwe ni ẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù, a fi òwe wé jáde, a fi òwe láàfin mú jáde. Wọ́n ní bí ọmọ ọba jọ ṣòkòtò lọ́jọ́ kìtìpá, kò dúpẹ́ pé mo jọ bàbá mi. Àsìkò owó, àsìgbà wo ni àsìkò owó, àkókò wo ni wọ́n ń lóró òwe yìí. Wọ́n ní kò sí bá a ṣe lè ṣe èbòlò tó ní òrùn pẹ́. Sẹ́yìn bá mi di ọ̀rọ̀ mi, òwe tí mò ń sọ yìí, ẹ má bá mi dé dáadáa. Wọ́n ní kò sí bí a ṣe fẹ́ ṣe kíni tó èbòlò ìdàndàn kó rùn pẹ́. Ẹ bá dé pòlò mọ̀ yóò mọ̀ kó rùn. Kò sí bí a ṣe fẹ́ ṣera wa o. Haúsá, Yíbò tàbí Yorùbá, àyàtọ̀ díẹ̀díẹ̀ a lè fẹ́ra wa, ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹnu wa díẹ̀díẹ̀. Ìyàtọ̀ ó wà nínú wa. Àṣà wa ò papọ̀, ìṣe wa ò papọ̀. Ẹ mọ̀ pé Yorùbá ló láṣà gẹ́gẹ́ bí ètò yìí. Ọgbọ́n àti àṣà fún gangan ó ní ìpìlẹ̀ ètò yìí, ní ìpìlẹ̀ ètò nínú ayé. Ǹjẹ́ pé Yorùbá a ní àṣà débi pé tá a bá fẹ́ jí bàbá wa tàbí màmá wa láàárọ̀, oníbàṣẹ lè jí wọn. Àwọn ìyá kan bẹ tá a máa fẹ́ jí bàbá wọn, ìpá báyìí ni wọ́n máa fi ń jí. Wọ́n máa gbá bàbá wọn pa ni ká tó jí wọn. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Ṣé ẹ rí i pé kò jọra wọn? Kò jọra wọn o, kò jọra wọn. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin olówó ọ̀tọ̀kùlú, ẹ̀yin gbajúmọ̀ ilẹ̀ Yorùbá, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó dàrú. Ẹ̀yin náà mọ̀ pé ìran ọmọba kan kì í jagun bí ẹrú, àìṣẹrú. Kí ló wá dé? Ṣá máa sọ pé Yorùbá ò lágbára ni? Ṣá máa sọ pé Yorùbá ò ní gbajúmọ̀ ni? Níbi ká wọṣọ kó ṣe dáadáa lọ́rùn wa, Yorùbá ló ní. Ká gẹ fìlà kó dúró re, ká wọ bàtà, ohun àmúyẹ, Yorùbá ló ní. Yorùbá ìwọṣọ tí ó wà sẹ́yìn rẹ̀, irọ́ ni. Ìran ọmọ aládé kan tó bá rìn, ẹ sì mọ̀ rí pé ọmọ aládé ni. Kíkí wa, ìsọ̀rọ̀ wa, ìgbọ́rọ̀ kalẹ̀ wa, ẹ rí pé ó máa ń lọ bó ṣe pé kó lọ ni. Ẹ jọ̀ọ́, ẹ̀yin èèyàn mi níbikíbi tẹ́ ẹ jẹ́ Yorùbá, ẹ má jẹ́ kí àṣà wa, ìṣe wa, ẹ má jẹ́ ó parẹ́. Ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run,
àwọn Chinese tá a mọ̀ sí China ṣé Chinese ni wọ́n ń pè wọ́n àbí China yọ̀ǹtọ̀ǹtọ̀ǹtọ̀ǹtọ̀ǹtọ̀ǹtọ̀ èdè wọn kò kúrò lẹ́nu wọn ẹ̀rí India àwọn náà jò parẹ́ sẹ́rí báyìí àwọn Portuguese gan tá a mọ̀ sí Portugal èdè wọn ni wọ́n sọ lẹ́nu àwọn Italy ìtàló wọ́n ń ṣèdè wọn lẹ́nu ni Germany kọ́ tá a mọ̀ sí Germany èdè wọn ni wọ́n sọ lẹ́nu bẹ́ẹ̀ náà sì làwọn Brazil èdè wọn kúrò ń bẹ́ẹ̀ o ẹ̀wọ̀n Faransé France èdè wọn ni wọ́n sọ lẹ́nu kí ló wá dé ẹ̀jẹ̀ àmọ́ kọ́ ọmọ wa ní èdè Yorùbá ìjìnlẹ̀ tí a bá gbàgbé àṣà wa ó dàbí ọmọ tó sọ lẹ́nu ni ó sọ àkùyàkọ́ tẹ́ ẹ bá sọ pé kí ni mo fẹ́ wá ṣe ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé òjò a máa léèyàn wọlé kan lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn-ún síbi tí wájú bá ṣe lọ mọ́ a padà sẹ́yìn èyí tẹ́ ti wá ba inú ilé yín jẹ́ mo lè fẹ́ padà sí wọn lẹ́nu tó bẹ ẹ̀dẹ̀ jẹ́ ni ẹ tó ti bẹ ẹ̀dẹ̀ jẹ́ ni wọ́n fẹ́ padà sẹ́dẹ̀ ẹ jọ̀wọ́ ó tán lẹ́nu lẹ́nìí ó kùnkùn ọ̀rọ̀ àgbà ni ẹ ṣé mo dúpẹ́ ètò nínú ayé lẹ́tọ̀ ẹ má bá mi subscribe ẹ má bá mi tẹ̀ sí káàkiri gbogbo èyí tẹ̀ ń wò mí èmi ọmọ yín náà ni o Adésínà Adéyẹmí Adéọ̀sùn. Preview.